ṣubú lu ayọ̀ lónìí tí ariwo ayọ̀ sì gba ẹnu àwọn èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe kéde ìtúsílẹ̀ àwọn ọmọ iléèwé àti olùkọ́ tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Iléeṣẹ́ ọlọ́pàá rákábà DJ Chicken látàrí fídíò kan tó ṣe láìpẹ́ yìí tó fi sọ̀kò ọ̀rọ̀ lu ọmọ Ààrẹ Seyi Tinubu. Oró ńlá ni wọ́n fi ikú ọmọ mi dá mi o. Àkọ́bí ọmọ tó ń tọ́jú èmi àtàwọn àbúrò rẹ̀ ni wọ́n pa nínú ìjà Haúsá àti Yorùbá ní Ìbàdàn. Àwọn ọmọ ogun mú afurasí tó ń kó oògùn olóró lọ fún àwọn jàǹdùkú apànìyàn ní ìpínlẹ̀ Borno. Agunbaniro méjìdínlógún sakuro lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Osun. Lájọ NYSC bá ṣàfikún ọdún fún Agunbaniro 11 lẹ́nu iṣẹ́ ìṣinru ìlú. À ń fi owó ìtúsílẹ̀ ró àwọn ajínigbé lágbára ni. Mo ní kí ajínigbé pa àwọn ọmọ ìyá mi méjì nígbà tí wọ́n ń béèrè 300 million naira owó ìtúsílẹ̀. Dauda Lawal ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ààrẹ Bola Ahmed Tinubu ti ṣèlérí fún gbogbo àwọn Nàìjíríà láti fọkànbalẹ̀. Ó ní gbogbo wọn ní ọwọ́ ìyípadà ìṣèjọba rẹ̀ ó kàn. Kò sẹ́ni tí ń lépa Peter Obi. Ojú àánú àwọn ọmọ Nàìjíríà ní wá. Ìjọba àpapọ̀ ló jáde fèsì sí ọ̀rọ̀ Peter Obi bẹ́ẹ̀. Àjọ EFCC ti wọ́ olórí ẹgbẹ́ Mayesi Alaturutu lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó tó $2.3 million. Sẹ́nẹ́tọ̀ Natasha àti ké sí àwọn gómìnà ní ìpínlẹ̀ láti yẹra fún àṣìlò ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdùnnú ṣubú lu ayọ̀ lónìí tí ariwo ayọ̀ sì gba ẹnu àwọn èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe kéde ìtúsílẹ̀ àwọn ọmọ iléèwé àti olùkọ́ tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́. Ààrẹ Bola Ahmed Tinubu ti fi ìdùnnú ńlá rẹ̀ hàn pẹ̀lú bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oriire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe gba òmìnira wọn padà nípasẹ̀ ìsapá àwọn ẹ̀ka ààbò. Ààrẹ gbóríyìn fún ìgboyà àti ìsapá àwọn ẹ̀ka ààbò pàápàá jùlọ àwọn ọmọ ogun Department of State Services DSS àti ọlọ́pàá Nàìjíríà fún bí wọ́n ṣe ṣiṣẹ́ láìsinmi fún ọjọ́ 64 láti rí dájú pé wọ́n gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ náà sílẹ̀ láìsí ìpalára kankan. Ó tún gbé oríyìn fún wọn bí wọ́n ṣe mú àwọn ajínigbé 8 tí wọ́n sì pa àwọn mìíràn lákòókò ìṣẹ̀lẹ̀ náà. Ààrẹ Tinubu tún sọ pé òun káàánú ìrora àti ìbànújẹ́ tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà, àwọn olùkọ́ wọn, àwọn ẹbí wọn àti gbogbo àwọn ọmọ Nàìjíríà ti faradà látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó tún gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ nínú gbogbo ìsapá ìtúsílẹ̀ náà. Ó sì rọ ìjọba ìpínlẹ̀ náà láti túbọ̀ mú ètò ààbò wọn àwọn ilé ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ náà lágbára sí i. Ààrẹ sọ pé inú mi dùn gidigidi pé àwọn ẹ̀ka ààbò wa ti ṣàṣeyọrí láti gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oriire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ lónìí. Lẹ́yìn iṣẹ́ àpapọ̀ àwọn ọmọ ogun, ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ nínú ìṣiṣẹ́ wọn, wọ́n pa díẹ̀ lára àwọn apànìyàn tí wọ́n ṣe iṣẹ́ láabi náà, wọ́n sì mú 8 lára wọn. Ó fi kún pé àṣeyọrí iṣẹ́ àwọn ológun yìí ti fòpin sí ìgbèkùn àti ìdènà tó lé ní 50 ọjọ́. Ó sì ti mú ìtùnú bá gbogbo orílẹ̀-èdè àti àwọn ẹbí tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Ní orúkọ gbogbo ọmọ Nàìjíríà, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun wa, àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá fún bí wọ́n ṣe dóòlà àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn padà láìsí ìpalára. Ó tún ṣèlérí pé ìjọba òun yóò rí dájú pé ìdájọ́ òdodo àti àtìlẹ́yìn wà fún àwọn ọmọ wọ̀nyí, àwọn olùkọ́ wọn àti ẹbí ọ̀gbẹ́ni Oyèdòkun, ẹni tí àwọn apànìyàn náà pa ní ọ̀nà ìkà. Ó tún sọ pé mo gbọ́dọ̀ gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún bí wọ́n ṣe ṣiṣẹ́ pẹ̀lú wa láti mú kí ìṣẹ̀lẹ̀ tí ó burú yìí ní òpin rere. Ààrẹ Tinubu ti pàṣẹ pé kí àwọn ẹ̀ka ìrànlọ́wọ́ pàjáwìrì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pèsè gbogbo ìtọ́jú ìlera àti ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá rákábà DJ Chicken látàrí fídíò kan tó ṣe láìpẹ́ yìí tó fi sọ̀kò ọ̀rọ̀ lu ọmọ Ààrẹ Seyi Tinubu. Agbẹjọ́rò DJ àti olókìkí lórí TikTok Adémọ́lá Abíọ́dún tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí DJ Chicken, Rotimi Steven ti sọ pé wọ́n ti mú oníbàárà òun
ó sì wà ní àtìmọ́lé lọ́wọ́ àwọn agbófinró. Nínú fídíò kan tí Stephen fi sí ojú òpó Instagram rẹ̀ ní Ọjọ́bọ̀, ó sọ pé wọ́n mú DJ Chicken ní Ìkẹjà, wọ́n sì gbé lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà. Agbẹjọ́rò náà tún sọ pé òun gbàgbọ́ pé àwọn òṣìṣẹ́ àjọ Department of State Services DSS lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìdí tí wọ́n fi mú DJ Chicken ní ìbáṣepọ̀ pẹ̀lú fídíò tí ó ṣe láìpẹ́, nínú èyí tí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan nípa ọmọ Ààrẹ Seyi Tinubu. Ó ní báyìí DJ Chicken wà lọ́wọ́ àwọn agbófinró, wọ́n mú ní Ìkẹjà, ó sì wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé DSS ló wà lẹ́yìn ọ̀rọ̀ náà. Wọ́n mú nítorí àwọn ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ díẹ̀ sẹ́yìn nípa ọmọ Ààrẹ Seyi Tinubu. Stephen bẹ àwọn adẹ́rìn-pòṣónú olólùfẹ́ DJ Chicken àti àwọn ẹni tó ní àǹfààní láti bá Ààrẹ sọ̀rọ̀ pé kí wọ́n ṣe é ní ìlànà láti ràn án lọ́wọ́, kí wọ́n sì jẹ́ kí wọ́n fi DJ Chicken sílẹ̀. Ó sọ pé fídíò tí wọ́n gbà pé ó fa ìṣẹ̀lẹ̀ náà ti tàn káàkiri lórí ìkànnì ayélujára. Ó ṣàlàyé pé DJ Chicken jẹ́ ẹni tí òun fúnra rẹ̀ ti mójútó, tí òun sì ràn lọ́wọ́ fún ọ̀pọ̀ ọdún gẹ́gẹ́ bí ara ìsapá rẹ̀ láti ṣèrànwọ́ fún àwọn ọ̀dọ́. Ó bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àti àwọn tó fẹ́ rere fún Chicken, ẹ̀yin tẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ààrẹ, ẹ jọ̀ọ́ ẹ dáríjì Chicken, kò fi gbogbo ara gbádùn pátápátá, a kàn ń tọ́jú rẹ̀ ni. Chicken jẹ́ ẹni tí mo fi ara mi sílẹ̀ fún láti ràn lọ́wọ́, èyí sì jẹ́ ọ̀nà tí mo fi ń ṣe padà fún àwùjọ. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀daràn, mo nífẹ̀ẹ́ sí rírànlọ́wọ́, a kàn ń bójú tó ni, ọmọ àwùjọ wa sì ni. À ń bẹ ìjọba pé kí wọ́n dáríjìn, a ó sì ṣe gbogbo ohun tó yẹ. Nígbà tó ń sọ̀rọ̀, Stephen fi hàn pé ọ̀rọ̀ náà ti mú kí òun ní ìbànújẹ́. Ó sọ pé òun ò mọ ohun tó tún kù tó yẹ kí òun ṣe. Ó ní mi ò mọ ohun tí mo tún lè ṣe mọ́, ẹ jọ̀ọ́ kí wọ́n ṣàánú rẹ̀. DJ Chicken jẹ́ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ fún bí ó ṣe máa ń sọ èrò rẹ̀ lórí ayélujára, tí àwọn ọ̀rọ̀ rẹ̀ sì máa ń fa àríyànjiyàn nígbà míì. Láìpẹ́ yìí, ó fi fídíò kan síta nínú èyí tí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan nípa ọmọ Ààrẹ. Nínú fídíò náà, ó sọ ní èdè Yorùbá pé Tinubu ò ní jáwé olúborí ìdìbò, bí o bá sì jáwé olúborí máa pa Seyi Tinubu, mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Fídíò náà fa àkíyèsí púpọ̀ lórí àwọn ìkànnì ayélujára. Síbẹ̀, ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, kò tí ì sí ẹ̀rí kankan láti ọ̀dọ̀ ọlọ́pàá Nàìjíríà tàbí Department of State Services DSS tó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti mú DJ Chicken tàbí tó ṣàlàyé ìdí tí wọ́n fi tì í mọ́lé. Oró ńlá ni wọ́n fi ikú ọmọ dá mi o. Àkọ́bí ọmọ tó ń tọ́jú èmi àtàwọn àbúrò rẹ̀ ni wọ́n pa nínú ìjà Haúsá àti Yorùbá ní Ìbàdàn. Ìyá tó bí Habib, ọ̀kan lára àwọn ọ̀dọ́kùnrin tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjà ẹ̀yà Haúsá àti Yorùbá ládùúgbò Ọjọ́ nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun, ti fi omijé fọhùn arò lórí ikú ọmọ rẹ̀ Habib Ọlájídé tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ síkún ọlọ́pàá ti tẹ àwọn èèyàn 4 kan tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú rògbòdìyàn ìjà náà tó wáyé láàrin àwọn ẹ̀yà Haúsá àti Yorùbá lágbègbè Ọjọ́ nílùú Ìbàdàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́bọ̀ Thursday. Nínú àlàyé DSP Àyànládé ló ti ní àwọn afurasí náà ti wà ní àhámọ́ lẹ́ka tó ń wádìí ìwà ọ̀daràn ní Ìyágànkú nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá wa koro ojú sí báwọn èèyàn náà ṣe dá wàhálà sílẹ̀ nípa ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn, tó bẹ́ẹ̀ tí ẹ̀mí àwọn èèyàn fi bá rògbòdìyàn lọ yàtọ̀ sí àwọn tó bẹ̀rẹ̀ wàhálà náà. Ṣé ìbànújẹ́ ni kí májèsín ó tojú òbí rọ̀rùn alákejì dórí àwọn òbí Habib fi àìdùnnú wọn hàn lórí ikú ọmọ wọn. Ìyá Habib tí ọmọ rẹ̀ kú nínú rògbòdìyàn náà, nígbà tí ó ń fi ìbànújẹ́ rẹ̀ hàn tó ń tomijé lójú, ló fi sọ̀rọ̀ sọ pé Habib ni àkọ́bí òun, ọmọ náà ló sì ń tọ́jú òun àti àwọn àbúrò rẹ̀ 2. Ó ní àwọn tó pa òun lọ́mọ dá òun lóró ńlá ni. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní oníwà ìrẹ̀lẹ̀ lọ́mọ mi, kì í ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kankan, jẹ́jẹ́ rẹ̀ ló máa ń lọ ládùúgbò. Ìyá Habib wá rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Ṣèyí Mákindé kí ó má jẹ́ kí ìyá náà jẹ òun gbé. Ó lóun rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìwádìí gidi lórí ọ̀rọ̀ náà, òun sì ń fẹ́ ìdájọ́ òdodo lórí ikú ọmọ òun Habib. Bàbá tó bí ìyá Habib, alàgbà Bashiru Ìṣọ̀lá Ọlálérè, nínú ọ̀rọ̀ tiẹ̀ sọ pé inú ilé ni òun wà tí wọ́n ti pe òun pé wọ́n ti gún ọmọ òun pa lọ́jọ́. Ó ní lẹ́yìn náà lòun gba ìpè ìyá Habib fúnra rẹ̀
tó sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé wọ́n ti gún Habib lọ́bẹ pa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ọ̀dọ́kùnrin tó ń tún kẹ̀kẹ́ márúwá ṣe tó sì tún máa ń fi kẹ̀kẹ́ náà kó èrò ní Habib Ọlájídé nígbà ayé rẹ̀, ẹni ọdún 23 23 years ni. Àlàyé tí bàbá ìyá rẹ̀ ṣe fún ni pé ọmọ dáadáa tí kì í bá ẹnikẹ́ni jà ní Habib. Iṣẹ́ àwọn tó máa ń tún kẹ̀kẹ́ márúwá ṣe ló kọ́, ọdún tó lọ ló gba ìyọ̀ǹda. Gẹ́gẹ́ bí wọ́n tún ṣe wí, olóògbé Habib ní ìyàwó kan ó sì ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Tẹ́ ò bá gbàgbé, rògbòdìyàn ìjà náà bẹ́ sílẹ̀ lágbègbè Ọjọ́ níjọba ìbílẹ̀ Akínyẹlé nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí tó sì yíwọ ọjọ́ kejì. Ọ̀rọ̀ ọkùnrin onímárúwá kan ni wọ́n sọ pé ó gba owó lọ́wọ́ Haúsá tó ń ṣe POS. Ẹni tó ń ṣe POS sọ pé owó náà kò tíì wọlé sọ́dọ̀ òun, àmọ́ ó ti kówó fún ẹni tó fẹ́ gba owó. Ẹnu rẹ̀ ni wọ́n wà tí wọ́n ní ẹnìkan ti dé lára àwọn ẹ̀yà Haúsá náà tó sì lọ́ọ́ fi ọ̀bẹ gún onímárúwá míì tó jẹ́ Yorùbá láti ẹ̀yìn. Ẹni tó gún lọ́bẹ náà ni wọ́n pè ní Habib Ọlájídé. Ọjọ́ kejì ni Habib kú, ẹ̀yìn rẹ̀ ló sì di pé rògbòdìyàn náà di ìjà ẹ̀yà méjì tó padà mú ẹ̀mí àwọn èèyàn méjì mìíràn lọ tí ọ̀pọ̀ sì farapa. Àwọn ọmọ ogun mú afurasí tó ń kógun olóró lọ fún àwọn jàǹdùkú apànìyàn ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ ogun Sector 3 ti Joint Task Force North East lábẹ́ Operation Adenkai ti mú obìnrin kan tí wọ́n fura pé ó ń kógun olóró láti orílẹ̀-èdè míì. Wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ oògùn olóró, ọtí àti àwọn ohun èlò míì tí kò bófin mu tí wọ́n fura pé ó ń kó lọ fún àwọn apànìyàn tó ń ṣiṣẹ́ ní agbègbè erékùṣù Chad. Wọ́n mú afurasí náà ní Ọjọ́bọ̀ ọjọ́ 9 oṣù keje ọdún 2026 nígbà tó ń rìnrìn àjò lọ sí Kwatan Dora Baga ní ìjọba ìbílẹ̀ Kukawa ní ìpínlẹ̀ Borno. Olùdarí ìròyìn ológun fún Joint Task Force North East Operation Adenkai Captain Mohammed Goni ló sọ èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi sí ojú òpó Twitter àwọn ọmọ ogun Nàìjíríà ní ọjọ́ Ẹtì. Goni sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lákòókò àyẹ̀wò tó lágbára lójú ọ̀nà Maiduguri sí Mongunu níbi tí àwọn ọmọ ogun ti dá ọkọ̀ kan tó mú ìfura dání dúró tó ń lọ sí Kwatan Dora Baga ní ìjọba ìbílẹ̀ Bukawa ní ìpínlẹ̀ Borno. Afurasí náà, arábìnrin Rachel Samuel, ẹni ọdún 52, ọmọ orílẹ̀-èdè Chad láti ìlú Kelo ní Charibagumi Province, ni wọ́n mú nígbà tó ń gbé àwọn ohun èlò tó lòdì sófin náà lọ. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé ó ń kó àwọn ohun tí wọ́n gbà náà lọ láti agbègbè erékùṣù Chad lọ síbi tí àwọn apànìyàn máa ń fi ara pamọ́ sí. Àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ afurasí náà ní ìdí àpò igbó méje tó tó ìwọ̀n 30 kìlógíráàmù, agolo kẹ́míkà hydromercurit chloride lítà 10 méjì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí sock and dye, àpótí kan tó ní ìgò dry gin 50 àti ìgò ọtí ìbílẹ̀ 61. Wọ́n tún gba fóònù alágbèéká kan, káàdì ATM méjì, àwọn ohun ìní ara ẹni àti owó lọ́wọ́ rẹ̀. Àwọn ológun sọ pé iye owó àwọn ohun tí wọ́n gbà náà ní ó tó ọ̀pọ̀ mílíọ̀nù náírà. Àtẹ̀jáde náà sọ pé afurasí náà wà ní àhámọ́ ológun báyìí tí wọ́n sì ti fi gbogbo àwọn ẹ̀rí tí wọ́n gbà pamọ́ títí di àsìkò tí wọ́n ó fi lé àwọn àjọ tó yẹ lọ́wọ́ fún ìwádìí àti fífi ojú ba ilé ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ilé ṣe sọ. Àwọn ológun sọ pé iṣẹ́ náà fi hàn pé Operation Adenkai ti pinnu láti dá àwọn ọ̀nà tí àwọn apànìyàn fi ń gba ohun èlò ìrànlọ́wọ́ dúró ní agbègbè àríwá ìlà oòrùn. Wọ́n fi kún pé àlàyé tá a ní fi hàn pé àwọn ẹgbẹ́ apànìyàn sábà máa ń lo oògùn olóró láti fi ró ara wọn lágbára sí i, láti dín ìbẹ̀rù kù àti láti ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn ìkọlù. Nípa dídènà àwọn ohun èlò náà láti dé ibi tí wọ́n kó wọn lọ, àwọn ọmọ ogun ti bá apá pàtàkì kan nínú ètò ìpèsè àwọn apànìyàn náà jẹ́. Iléeṣẹ́ ológun tó ń ṣàkóso agbègbè náà gbóríyìn fún àwọn ọmọ ogun fún ìṣọ́ra àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Ó sì fi dá àwọn olùgbé lójú pé ìjà lòdì sí àwọn apànìyàn àti àwọn tó ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn yóò máa tẹ̀síwájú. Ó tún rọ àwọn aráàlú pé kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú pípèsè ìròyìn tó péye àti tó ṣeé gbẹ́kẹ̀lé fún àwọn iléeṣẹ́ ààbò kí àlàáfíà àti ààbò pípé lè padà sí gbogbo agbègbè àríwá ìlà oòrùn. Agunbaniro 18 sá kúrò lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lájọ NYSC bá ṣàfikún ọdún fún Agunbaniro 11 lẹ́nu iṣẹ́ ìṣinru ìlú.
Àjọ National Youth Service Corps NYSC ti sọ pé àwọn ọmọ NYSC méjìdínlógún lára àwọn batch B stream 1 ọdún 2025 sá kúrò lẹ́nu iṣẹ́ ìsìnrú ìlú ọlọ́dún kan tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Alábòjútó NYSC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Eken Isa Obianga ló ṣe àfihàn èyí nígbà tó ń ṣàbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Obòkun, Ìjẹ̀ṣà East àti Ìjẹ̀ṣà West láti ṣàbẹ̀wò bí ayẹyẹ ìparí ìsìnrú ìlú passing out ceremony tí wọ́n ṣe ní ọjọ́bọ̀ ṣe ń lọ. Kúgbàmbà tún ṣàlàyé pé NYSC ti ṣàfikún ọdún ìsìnrú ìlú àwọn ọmọ 11 nítorí oríṣiríṣi ìwà tí ó tako òfin tí wọ́n hù gẹ́gẹ́ bí àwọn ìlànà tó wà nínú òfin NYSC. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àbẹ̀wò náà, ó ní àpapọ̀ àwọn ọmọ ẹgbẹ́ NYSC 1702 ló parí iṣẹ́ ọdún kan náà pẹ̀lú àṣeyọrí tí wọ́n sì gba ìwé ẹ̀rí ìsìnrú ìlú orílẹ̀-èdè Certificate of National Service. Ó tún sọ pé ayẹyẹ ìparí iṣẹ́ náà wáyé ní àkókò kan náà ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ 30 àti ọ́fíìsì NYSC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Kubianga sì sọ, àpapọ̀ ọmọ ẹgbẹ́ NYSC 1702 ló parí ìsìnrú ìlú tí wọ́n sì gba ìwé ẹ̀rí wọn. Àwọn méjìdínlógún sá kúrò lẹ́nu iṣẹ́ ọdún kan náà tí a sì fi kún ọdún ìsìnrú ìlú àwọn 11 míì nítorí àwọn ìwà tó lòdì sí ìlànà NYSC. Alábòjútó ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ àti aṣojú alámòjútó láti olú iléeṣẹ́ NYSC Peter Obi ṣàbẹ̀wò síbi ayẹyẹ ìparí ìsìnrú ìlú tó wáyé ní Obòkun, Ìjẹ̀ṣà East àti Ìjẹ̀ṣà West. Nígbà tó ń kí àwọn ọmọ tó parí ìsìnrú ìlú náà kú oríire, Kubianga sọ pé ìparí iṣẹ́ ọdún kan jẹ́ àṣeyọrí ńlá nínú ìgbésí ayé wọn. Ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí ó ṣe dáàbò bo gbogbo wọn lákòókò iṣẹ́ ọdún náà. Ó wáá gba àwọn tó ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ náà níyànjú láti máa fi ìwà rere, ìfaradà, ìpinnu tó lágbára àti mímójútó iṣẹ́ hàn bí wọ́n ṣe ń wọ ìpele tuntun nínú iṣẹ́ àti ìgbésí ayé wọn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìwé ẹ̀rí ìsìnrú ìlú orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ láti kọ́ iṣẹ́ àti ọjọ́ ọ̀la tó ní àṣeyọrí nípasẹ̀ iṣẹ́ takuntakun, ìmọ̀ tuntun, ìfaradà àti ìkóraẹni ní ìjánu. Ó tún rọ àwọn ọmọ ẹgbẹ́ tó parí iṣẹ́ náà láti máa jẹ́ aṣojú rere fún NYSC ní gbogbo ibi tí wọ́n bá wà nípa mímú ìfẹ́ orílẹ̀-èdè lọ́kùnkúndùn, òtítọ́ iṣẹ́ aláìmọ̀kan ẹni nìkan àti ìwà pẹ̀lẹ́. Ó tún gbà wọ́n níyànjú láti máa tẹ̀lé òfin kí wọ́n sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ṣíṣe àfikún rere sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí apá kan nínú ara ayẹyẹ ìparí iṣẹ́ náà, àwọn ọmọ ẹgbẹ́ tó ṣàṣeyọrí gba ìwé ẹ̀rí ìsìnrú ìlú orílẹ̀-èdè nígbà tí àwọn Corps Liaison Officers tó ṣe iṣẹ́ àtàtà sì gba ìwé ìgbóríyìn fúnni gẹ́gẹ́ bí ìmọrírì fún agbára ìdarí àti iṣẹ́ rere tí wọ́n ṣe lákòókò iṣẹ́ náà. Kubianga gbàdúrà fún àwọn ọmọ ẹgbẹ́ tó parí iṣẹ́ náà, ó sì ṣàfihàn pé òun ní ìgbọ́kànlé pé wọn yóò ṣàṣeyọrí nínú iṣẹ́ tí wọ́n bá yàn láàyò tí yóò sì ṣe àfikún tó níye lórí sí àwùjọ. À ń fi owó ìtúsílẹ̀ ró àwọn ajínigbé lágbára ni. Mo ní kí ajínigbé pa àwọn ọmọ ìyá mi méjì nígbà tí wọ́n ń béèrè 300 million naira owó ìtúsílẹ̀. Dauda Lawal ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti ṣàlàyé pé ní ọdún 2019 nígbà tí àwọn arákùnrin rẹ̀ méjì bọ́ sọ́wọ́ àwọn ajínigbé, òun kọ̀ láti san owó ìtúsílẹ̀ tó tó 300 million naira tí wọ́n béèrè. Ó ní fífún àwọn ọ̀daràn lówó máa ń fún wọn ní ìgboyà láti máa tẹ̀síwájú nínú ìwà ìjínigbé. Lawal sọ èyí ní Ọjọ́bọ̀ nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú àpéjọ Arise News àti This Day Town Hall Conference ní Abuja. Ó sọ pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kan ìdílé òun gan, òun kò yí ìpinnu òun padà. Ó ní wọ́n jí àwọn arákùnrin mi gbé ní ọdún 2019, àwọn ọ̀daràn náà sì béèrè owó tó tó 300 million naira. Ṣùgbọ́n mo sọ fún wọn pé mi ò ní san kọ́bọ̀ tí ń dán, bí ẹ bá fẹ́ pa ẹ pa wọ́n. Gómìnà náà sọ pé lẹ́yìn oṣù mẹ́ta tí àwọn arákùnrin rẹ̀ fi wà lọ́wọ́ àwọn ajínigbé, wọ́n tú wọn sílẹ̀ láì san owó ìtúsílẹ̀ kankan. Ó ní gbogbo ìgbà tá a bá ń san owó ìtúsílẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí, à ń fún wọn ní ìdí láti máa tẹ̀síwájú nínú ìwà ìjínigbé. Mo gbà pé bí wọ́n bá mọ̀ pé kò sí ẹni tó máa san owó ìtúsílẹ̀, wọ́n ó ronú lẹ́ẹ̀mejì kí wọ́n tó tún gbé ènìyàn mìíràn. Lawal tẹnumọ́ pé ìpinnu rẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò yí padà. Ó sọ pé mi ò ní bá ọ̀daràn kankan dúnàdúrà, mi ò sì ní san owó ìtúsílẹ̀ fún wọn pẹ̀lú ohun tó bá wù kó ṣẹlẹ̀. Gómìnà náà sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nígbà tó ń ṣàlàyé ìdí tó fi ń ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ,
ó yẹ kí àwọn gómìnà ní agbára láti ṣàkóso iṣẹ́ ààbò ní àwọn ìpínlẹ̀ wọn bí wọ́n bá fẹ́ máa dá wọn lẹ́bi ọ̀rọ̀ ààbò nípínlẹ̀. Ó ní ọ̀kan lára ohun tó ń fa ìbànújẹ́ fún òun ni pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń pè é ní olórí ààbò ìpínlẹ̀ kò ní agbára láti pàṣẹ fún àwọn ẹ̀ka ààbò. Ó ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń pè mí ní olórí ààbò ìpínlẹ̀ mi ò ní agbára ìṣàkóso tàbí àṣẹ lórí àwọn ẹ̀ka ààbò láti pinnu ohun tí wọ́n máa ṣe tàbí láti fún wọn ní ìtọ́sọ́nà. Lawal sọ pé ètò ààbò ní ìpìlẹ̀ gbogbo ìdàgbàsókè. Ó sì béèrè pé báwo ni wọn ó ṣe máa dojú ààbò tó mẹ́hẹ kọ àwọn gómìnà nígbà tí wọn ò ní àṣẹ lórí iṣẹ́ ọlọ́pàá. Ó ní kí ló dé tí ó fi ṣòro fún àwọn ènìyàn láti lóye pé ojúṣe àkọ́kọ́ mi ni láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú nígbà tí mi ò ní agbára lórí èyí. Báwo ni ẹ ṣe fẹ́ fi ẹ̀sùn kàn mí? Ó tún sọ pé bí wọ́n bá dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ yóò jẹ́ kí àwọn aráàlú lè mú àwọn olóṣèlú tí wọ́n ń dìbò yàn lórí ọ̀rọ̀ ààbò, yóò sì tún máa jẹ́ kí àwọn ìpínlẹ̀ lè pèsè owó, ẹ̀kọ́ àti ìtọ́jú tó péye fún àwọn ọlọ́pàá. Lawal sọ pé ọlọ́pàá Nàìjíríà ń dojú kọ ìṣòro àìní owó, àìní ìdánilẹ́kọ̀ọ́ tó péye àti àìlera nínú ìtọ́jú àwọn òṣìṣẹ́ rẹ̀ ní ohun tí ó ń dín agbára àti ìfaradà wọn kù nínú iṣẹ́. Láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀, ó sọ pé ìjọba ìpínlẹ̀ Zamfara ti fi owó púpọ̀ sí orí ọ̀rọ̀ ààbò. Ó ṣàlàyé pé ìjọba rẹ̀ ń san ju ìdá 30 lọ nínú 100 owó tí wọ́n fi ń ṣe iṣẹ́ ààbò ní ìpínlẹ̀ náà. Ó fi kún pé láàrin ọdún 3 sẹ́yìn ìjọba ìpínlẹ̀ náà ti ra ọkọ̀ tó lé ní 500 fún àwọn ẹ̀ka ààbò. Ó sì tún pèsè ọkọ̀ ológun tó tó 45 pẹ̀lú àwọn ọkọ̀ tí wọ́n ṣe láti dènà ìbúgbà àti ìkọlù ojú pópó láti fi ran iṣẹ́ ààbò lọ́wọ́. Gómìnà náà tún sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí lo ìmọ̀ ẹ̀rọ tuntun láti kojú àìsí ààbò. Ó ní a ti ra àwọn ayàwòrán ojú òfurufú drone èyí tó ń ṣe àbójútó àti èyí tí wọ́n lè lò nínú iṣẹ́ ológun kí wọ́n lè ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìjà tako àwọn ọ̀daràn wọ̀nyí ní àwọn agbègbè tí wọ́n wà. Lawal tẹnumọ́ pé ọ̀nà tó dára jùlọ láti borí ìjínigbé àti ìwà ọ̀daràn ni láti túbọ̀ fi owó ìdánilẹ́kọ̀ọ́ àti ìmọ̀ ẹ̀rọ gbé àwọn ẹ̀ka ààbò dípò kí ìjọba máa bá àwọn ẹgbẹ́ jàǹdùkú jíròrò. Ó ṣe àwọn àlàyé wọ̀nyí lákòókò tí ìjíròrò lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti àwọn àtúnṣe míì nínú ètò ààbò orílẹ̀-èdè tí ń gbòòrò sí i. Àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún èrò náà gbà pé fífi agbára iṣẹ́ ọlọ́pàá lé àwọn ìpínlẹ̀ lọ́wọ́ yóò mú kí ojúṣe hàn gbangba sí i, kí yóò sì lè jẹ́ kí ìfẹ́ sí àwọn ìṣòro ààbò ní ìpele ìbílẹ̀ túbọ̀ yára àti múnádóko sí i. Ààrẹ Bola Ahmed Tinubu ti ṣèlérí fún gbogbo àwọn Nàìjíríà láti fọkànbalẹ̀. Ó ní gbogbo wọn ní ọwọ́ ìyípadà ìṣèjọba rẹ̀ yóò kàn. Ààrẹ Bola Ahmed Tinubu ti fi dá àwọn ọmọ Nàìjíríà lójú pé àwọn àtúnṣe tí ìjọba rẹ̀ ń ṣe yóò mú àǹfààní wá fún àwọn aráàlú káàkiri orílẹ̀-èdè yìí. Ó sọ pé àwọn ìlànà náà ló jẹ́ láti fi ìpìlẹ̀ tó lágbára lélẹ̀ fún ìdàgbàsókè, àlàáfíà àti ọrọ̀ ajé tó dára sí i. Ààrẹ sọ èyí lákòókò ìfilọ́lẹ̀ ẹgbẹ́ PBAT door-to-door movement ní Àbújá ní Ọjọ́bọ̀. Ààrẹ Tinubu, ẹni tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio sojú fún níbi àpèjọ náà, sọ pé òun yan ọ̀nà ìgboyà àti ìdánilójú láti ṣe àwọn àtúnṣe tó jẹ́ dandan láti gba Nàìjíríà là àti láti kó ọjọ́ ọ̀la tó dára fún orílẹ̀-èdè yìí. Láti ìgbà tí ó ti wọ ọ́fíìsì ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, ìjọba Tinubu ti ṣe ọ̀pọ̀ àtúnṣe títí kan yíyọ owó ìrànwọ́ epo rọ̀bì kúrò àti ìṣọ̀kan ètò pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèrè pẹ̀lú àwọn ìgbésẹ̀ míì gẹ́gẹ́ bí ara ìsapá láti tún ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe àti láti mú ìgbé ayé àwọn ọmọ Nàìjíríà sunwọ̀n sí i. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àtúnṣe wọ̀nyí fa ìbànújẹ́ àti ìbẹ̀rù láàrin àwọn aráàlú kan nítorí ipa tí wọ́n ní ìbẹ̀rẹ̀. Ààrẹ Tinubu ti máa ń sọ pé àǹfààní rẹ̀ yóò farahàn gbangba ní ọjọ́ iwájú, wọ́n sì máa mú rere bá àwọn ọmọ Nàìjíríà. Ó ní gbogbo orílẹ̀-èdè tó di alágbára ni a kọ́ díẹ̀díẹ̀ láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè kan sí òmíràn àti láti àdúgbò kan sí òmíràn. Kí ìjọ ènìyàn tó péjọ, ìdílé ni yóò kọ́kọ́ wà. Kí ìṣẹ́gun tó dé nínú ìdìbò, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní ilé ni wọn ó ti kọ́kọ́ máa ṣẹlẹ̀. Ẹgbẹ́ tó bá ń lọ láti ilé dé ilé kò gbọ́dọ̀ kàn máa béèrè fún àtìlẹ́yìn nìkan, ó gbọ́dọ̀ máa sọ òtítọ́, kó kó ìgbọ́kànlé wá, kó tẹ́tí sí àwọn aráàlú, kí ó sì tún padà lọ sí àwọn ilé wọ̀nyí láti ṣàlàyé àwọn àǹfààní ìṣàkóso rere. Báyìí ni ìjọba olómìnira ṣe máa ń dúró ṣinṣin. Ó tún sọ pé kókó ọ̀rọ̀ wa lónìí ń rán wa létí pé kíkọ́ orílẹ̀-èdè ìran tó lágbára ni láti yàn láàrin ìtùnú
ohun tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ àti ìgboyà láti gba àwọn àtúnṣe tó ṣe pàtàkì. Kò sí orílẹ̀-èdè tó di ńlá nítorí pé wọ́n sá fún àwọn ìpinnu tó le. Wọ́n di ńlá nítorí pé wọ́n fi ọgbọ́n, sùúrù àti ìfẹ́ orílẹ̀-èdè dojúkọ àwọn ìṣòro. Ààrẹ tún sọ pé òun ti máa rán àwọn aráàlú létí pé àtúnṣe kì í ṣe ohun tó lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bí kò ṣe ìrìn àjò tó ń tẹ̀síwájú. Ó ní ète àtúnṣe kì í ṣe láti mú kí ìgbé ayé àwọn ènìyàn le bí kò ṣe láti fi ìpìlẹ̀ tó dára lélẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ kí wọ́n lè ní ìgbé ayé tó dára, àǹfààní púpọ̀ àti ìdàgbàsókè tó péye. Ìdàgbàsókè tó péye kì í sábà dé láìsí ìfaradà àti ìrúbọ fún ìgbà díẹ̀. Ààrẹ Tinubu tún sọ pé gbogbo ẹ̀ka ìjọba sì dúró ṣinṣin láti ṣe àtìlẹ́yìn fún àwọn àtúnṣe ìjọba rẹ̀ pẹ̀lú ìfẹ́ orílẹ̀-èdè àti àlàáfíà àwọn aráàlú sí iwájú. Ó tẹ̀síwájú pé ìṣàkóso rere máa ń ṣàṣeyọrí nígbà tí ẹ̀ka aláṣẹ, ẹ̀ka aṣòfin àti àwọn ọmọ Nàìjíríà bá ń ṣiṣẹ́ pọ̀. Ìdí nìyẹn tí a fi ń ṣiṣẹ́ pọ̀ kí gbogbo ọmọ Nàìjíríà lè rí àǹfààní àwọn àtúnṣe wa. Òṣèlú kò gbọdọ̀ tú wa ká débi pé a ò ní lè bá ara wa ṣiṣẹ́ pọ̀. Ìdìbò lè mú kí àwọn kan jáwé olúborí kí àwọn mìíràn sì lulẹ̀, ṣùgbọ́n Nàìjíríà gbọdọ̀ máa jẹ àṣẹgun. Orílẹ̀-èdè wa tóbi ju ẹgbẹ́ òṣèlú kankan lọ, ó tún tóbi ju ẹnikẹ́ni tó wà ní ipò ìjọba lọ. A jogún orílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ takuntakun láti kọ́, a sì ní ojúṣe láti fi lé àwọn tó ń bọ̀ lọ́wọ́ ní ipò tó dára. Nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ People Door-to-Door Movement sọ̀rọ̀, ó rọ̀ wọ́n pé kí wọ́n rántí pé wọn kì í ṣe aṣojú ẹgbẹ́ òṣèlú nìkan ṣùgbọ́n aṣojú ìjọba olómìnira. Ó ní bí ẹ ṣe ń bẹ̀rẹ̀ iṣẹ́ yín lónìí, ẹ rántí pé ẹ jẹ́ aṣojú rere tí kì í ṣe olóṣèlú. Ẹ máa kan ilẹ̀kùn gbogbo ilé pẹ̀lú ọ̀wọ̀. Ẹ kọ́kọ́ tẹ́tí sí àwọn ènìyàn kí ẹ tó sọ ìròyìn. Ẹ máa ṣiṣẹ́ láti mú àwọn ènìyàn ṣọ̀kan kí ẹ tó bẹ̀rẹ̀ ìpolongo. Kí gbogbo ìjíròrò yín sì máa mú ìgbọ́kànlé nínú ìjọba olómìnira àti ọjọ́ iwájú Nàìjíríà lágbára sí i. Nígbà tí a bá ń ṣe òṣèlú pẹ̀lú ìfẹ́ orílẹ̀-èdè àti iṣẹ́ ìránṣẹ́ sí àwọn aráàlú, gbogbo ilẹ̀kùn tí a bá ṣí máa di ọ̀nà tuntun sí ìmúpadàbọ̀sípò orílẹ̀-èdè. Gbogbo ilẹ̀kùn náà sì máa yọrí sí ìrètí tuntun fún Nàìjíríà tó tóbi tó ní ọrọ̀ ajé tó lágbára. Koseni tí ń lépa Peter Obi, ojú àánú àwọn ọmọ Nàìjíríà ní ń wá. Ìjọba àpapọ̀ ló jáde fèsì sí ọ̀rọ̀ Peter Obi bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti sọ pé kí ẹnikẹ́ni má ṣe gba àwọn ọ̀rọ̀ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC Peter Obi gbọ́ nítorí pé ojú àánú àwọn aráàlú ló ń wá. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára Twitter rẹ̀ tó sì ṣàlàyé pé àwáwí lásán ni Obi ń sọ. Àtẹ̀jáde ọ̀hún tí Ọ̀nànúgà fi síta lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ló ti sọ pé àgbélẹ̀rọ lásán ni àwọn ẹ̀sùn tí Obi sọ síta àti pé ọ̀kan lára àwọn abala ìwé irọ́ àti ìròyìn ẹlẹ́jẹ̀ tó kọ ló sọ náà. Ọ̀nànúgà sọ pé àwọn ọ̀rọ̀ tí Obi sọ yìí àgbélẹ̀rọ lásán ni, ojú ìwé kan nínú ìwé irọ́ àti ìròyìn ẹlẹ́jẹ̀ tó gbé kalẹ̀ ni. Ó ní gómìnà náà ń wá ọ̀nà láti ṣí ojú àwọn èèyàn kúrò nínú àwọn ìṣòro tó ń dojúkọ ẹgbẹ́ òṣèlú NDC tó ti fẹ́ du ipò ní ìgbésẹ̀ ọ̀hún jẹ́. Ọ̀rọ̀ wípé òun lè má sí láyé mọ́ fún ètò ìdìbò ọdún 2027 àti ìdúnkòokò fún àwọn èèyàn láti má ṣe pè sí òde àríyá mọ́. Kò sí ohun méjì rẹ̀ ju ọ̀rọ̀ àgbélẹ̀rọ, abala kan nínú ìwé irọ́ àti ìròyìn ẹlẹ́jẹ̀ tó kọ. Àwọn ẹ̀sùn yìí kò lẹ́sẹ̀ nílẹ̀, bẹ́ẹ̀ ni kò fìdí múlẹ̀ àti pé àgbékalẹ̀ láti wá ojú àánú lásán ni. Bẹ́ẹ̀ sì ló tún jẹ́ ọ̀nà àgbékalẹ̀ láti fi tan àwọn aráàlú àti àwọn ìṣòro tó ń dojúkọ ẹgbẹ́ òṣèlú NDC tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ni. Ó ṣe pàtàkì láti mọ̀ pé Peter Obi nífẹ̀ẹ́ sí àwọn èlé nílé ìfowópamọ́ Fidelity. Báńkì náà sì ń ṣe àṣeyọrí nítorí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe ní ìdàgbàsókè lábẹ́ àgbékalẹ̀ àtúntò. Ìjọba kò dojúkọ ilé ìfowópamọ́ náà, kàkà kí ìjọba máa dọdẹ rẹ̀ káàkiri. Àwọn ọ̀rọ̀ àgbélẹ̀rọ tí ọ̀gbẹ́ni Obi ń gbé káàkiri ló ń lé kiri. Ó wá sọ pé Tinubu kò ráyè ohun mìíràn gẹ́gẹ́ bí ẹ̀sùn tí Obi ń gbé káàkiri tó kọjá àfojúsùn lórí àtúntò. Ju gbogbo rẹ̀ lọ, olùdíje sípò ààrẹ ilẹ̀ Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti wá ṣe ìkìlọ̀ pé ohunkóhun kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi ṣáájú àti lẹ́yìn ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Atiku sọ pé ìjọba àpapọ̀ ní láti fi àrídájú síta pé kò sóhun tí yóò ṣẹlẹ̀ sí Atiku
tóun náà ń gbèrò láti jáde du ipò ààrẹ. Bákan náà ló tún rọ ìjọba àpapọ̀ láti tú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kaduna Nasir El-Rufai sílẹ̀ kúrò láhàámọ́ tó wà. Ó ní ìjọba ní láti wá àtúnṣe tí yóò fìdí rẹ̀ múlẹ̀ pé kò sóhun tí ó ń dúnkokò mọ́ àwọn alátakò, pàápàá nígbà tí wọ́n bá ń ṣe ìdúnkokò sí wọn tó sì lòdì sí ètò òṣèlú àwarawa. Àtíkù sọ síwájú nínú àtẹ̀jáde tó fi síta láti ọwọ́ agbẹnusọ rẹ̀ Frank Saibu, ètò ààbò àwọn aṣíwájú alátakò jẹ́ ojúṣe ìjọba àpapọ̀. Ohunkóhun kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi. Ohun tó bá dé bá imú ó ti dé bá gbogbo ara ni. Nígbà tí wọ́n bá ń dúnkokò mọ́ olórí alátakò kan, gbogbo ohun alátakò ni wọ́n ti ń dúnkokò mọ́. Nígbà tí àwọn aráàlú bá ń bẹ̀rù nítorí ìgbàgbọ́ nípa òṣèlú àwarawa fúnra rẹ̀ sì ti farapa. Àjọ EFCC ti wá olórí ẹgbẹ́ Miyetti Allah tuurutu lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó tó $2.3 million. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú kúmọkùmọ EFCC ti wá olórí ẹgbẹ́ Miyetti Allah lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó lé díẹ̀ ní mílíọ̀nù 2 owó dọ́là. Bódèjọ tó jẹ́ olórí ẹ̀ka ẹgbẹ́ náà tí wọ́n pè ní Miyetti Allah Kautal Hore tó jẹ́ igun lábẹ́ àbúradà Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ní EFCC fẹ̀sùn jìbìtì náà kàn. Ẹ̀sùn 2 lọ́tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà àjẹbánu ni àjọ náà fi kan Bódèjọ níwájú ilé ẹjọ́, èyí tí wọ́n sọ pé ó tẹ́wọ́ gba òbítíbitì owó ilẹ̀ òkèèrè ọ̀hún tí wọ́n ló lòdì sí òfin. Bó tilẹ̀ jẹ́ pé Bello Bódèjọ tó jẹ́ ọ̀gá wọn sọ pé òun ò jẹ̀bi lórí àwọn ẹ̀sùn 12 náà, ṣùgbọ́n síbẹ̀ EFCC sọ pé gbígba irú owó bẹ́ẹ̀ ni kò tọ̀nà lábẹ́ òfin. Gẹ́gẹ́ bí ìwé òfin gbígbé owó rìn nílẹ̀ Nàìjíríà, okòwò yòówù tí èèyàn, ẹgbẹ́ tàbí iléeṣẹ́ bá fẹ́ ṣe, èyí tó bá ti ní ṣe pẹ̀lú owó láti orí mílíọ̀nù 5 náírà lọ sókè gbọ́dọ̀ jẹ́ èyí tí wọ́n fi ránṣẹ́ láti àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ kan sí òmíràn, kì í ṣe nípa gbígbé owó rìn tàbí títẹ́wọ́ gbà á. Ìwé òfin náà sọ pé ẹni tó gbé owó láti san owó àti ẹni tó gba owó náà ni wọ́n jọ lòdì sí òfin tí wọ́n sì gbọ́dọ̀ fojú winá òfin. Ọ̀kan lára àwọn ẹ̀sùn náà sọ pé lọ́jọ́ 11 oṣù kìíní ọdún 2022 ni Bódèjọ mọ̀ọ́mọ̀ gba owó náà tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 100 owó dọ́là lọ́wọ́ ẹnìkan tó ń jẹ́ Saidu Abubakar, ìyẹn alákòóso àgbàfétò ìṣúná ìpínlẹ̀ Bauchi nígbà kan rí. EFCC fìdí rẹ̀ múlẹ̀ pé Saidu Abubakar ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà. Bákan náà ni àjọ náà tún fi kún ọ̀rọ̀ wọn pé lọ́jọ́ 7 oṣù keje ọdún 2024 ni Bódèjọ tún tẹ́wọ́ gba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 1,800 $980,000 àti ẹgbẹ̀rún lọ́nà 500,000 $500,000 owó nínú oṣù kẹta ọdún 2024 lọ́wọ́ Saidu Abubakar kan náà. Lẹ́yìn tí Bódèjọ sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí àjọ EFCC fi kan òun, agbẹjọ́rò rẹ̀ Ahmed Raji rọ ilé ẹjọ́ láti fún un ní àǹfààní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n ṣá, agbẹjọ́rò EFCC Wahab Shittu sọ pé ọ̀rọ̀ gbígba bẹ́ẹ̀lì fún Bódèjọ kò lè ṣeéṣe nítorí pé ohun tó léwu ni láti fún ọkùnrin náà ní bẹ́ẹ̀lì. Shittu sọ pé ohun tó dára ni láti fi ọ̀gá Miyetti Allah náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n Kùjé títí dìgbà tí ìgbẹ́jọ́ mìíràn yóò tún fi wáyé. Onídàájọ́ Akeeko tó gbọ́ ẹjọ́ náà ti wá sọ pé kí Bódèjọ sì wà lọ́gbà ẹ̀wọ̀n títí di 20 oṣù keje ọdún yìí tí ìgbẹ́jọ́ mìíràn yóò wáyé láti lè mọ̀ bóyá ó tọ́ sí bẹ́ẹ̀lì tàbí kò tọ́. Bí ẹ ò bá gbàgbé, àjọ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́jọ́ 9 oṣù kejìlá ọdún 2024 gbé Bódèjọ bó tilẹ̀ jẹ́ pé wọn kò fojú rẹ̀ ba ilé ẹjọ́, ṣùgbọ́n tí onídàájọ́ Muhammed Zubairu padà sọ pé kí wọ́n fi sílẹ̀, ìyẹn lọ́gbọ̀njọ́ oṣù kejìlá ọdún náà. Adájọ́ náà sọ pé bí ilé ẹjọ́ ṣe ní kí wọ́n yọ̀ǹda Bódèjọ kò túmọ̀ sí pé wọ́n ti tú sílẹ̀ pátápátá láti máa lọ láyọ̀ àti àlàáfíà, bí kò ṣe pé láti má jẹ́ kí wọ́n tẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin lójúmọ́lẹ̀ lásán ni. Ó ní iléeṣẹ́ elétò ààbò kò ní ẹ̀tọ́ láti fọwọ́ síkùn òfin mú ènìyàn láì jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kàn níwájú ilé ẹjọ́ lọ́nà tó tọ́. Ọmọ bíbí ìpínlẹ̀ Nasarawa ní Alhaji Bello Bódèjọ, ìyẹn ní ẹkùn àárín gbùngbùn àríwá ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ olórí ẹgbẹ́ darandaran Miyetti Allah Kautal Hore tí ẹnu ń kùn káàkiri Nàìjíríà. Onírúurú àmì ẹ̀yẹ àti oyè ìdálọ́lá ní ọkùnrin náà ti gbàlẹ́kùn àríwá ilẹ̀ Nàìjíríà, lára rẹ̀ sì ni Lamido Fob àti Majidadi Mumbala. Ọ̀pọ̀ ìgbà ní àwọn iléeṣẹ́ elétò ààbò
bíi ológun àti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti gbé bòdejọ lórí ẹ̀sùn wípé igun Miyetti Allah tirẹ̀ ló ń kópa nínú onírúurú ìwà ọ̀daràn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni wọ́n tún ń gbé jù sílẹ̀ láì fojú rẹ̀ ba ilé ẹjọ́. Nínú oṣù kínní ọdún 2024 bòdejọ ṣàgbékalẹ̀ ẹgbẹ́ kan tó pè ní Nomadic Vigilante Group léyìí tó sọ pé òun finúfẹ́dọ̀ dá sílẹ̀ láti ṣègbélárugẹ fún ètò ààbò àwọn ọmọ ẹgbẹ́ pàápàá láwọn agbègbè tí wọ́n ti ń ṣe onírúurú ìkọlù sí wọn. Ó sọ fún BBC nígbà náà pé ẹgbẹ́ fijilantè òun náà ní ọmọ ẹgbẹ́ tí kò dín ní 200 ṣùgbọ́n tí àwọn sì ń fojú sọ́nà láti ní ọmọ ẹgbẹ́ tó 4,000. Sẹ́nítọ̀ Natasha ti ké sí àwọn gómìnà ní ìpínlẹ̀ láti yẹra fún àṣìlò ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Sẹ́nítọ̀ tó ń sojú ẹkùn Kogi Central Natasha Akpoti Uduaghan ti kìlọ̀ pé ó ṣeé ṣe kí àwọn gómìnà máa lo ọlọ́pàá ìpínlẹ̀ ní ọ̀nà tí kò bófin mu. Ó tẹnumọ́ pé òfin tó fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ pèsè àwọn òfin tó lágbára láti dènà ìlòkulò òṣèlú àti láti dáàbòbò ẹ̀tọ́ àwọn aráàlú. Nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùjíròrò níbi àpéjọ Building a National Consensus for State Police and National Security tí Arise News àti This Day ṣètò ní Àbújá, sẹ́nítọ̀ náà sọ pé fífi agbára iṣẹ́ ọlọ́pàá lé àwọn ìpínlẹ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ dí ọ̀nà míì tí àwọn olóṣèlú yóò fi máa ṣàkóso tàbí dín ìjọba olómìnira àti ìlànà òfin kù. Ó kìlọ̀ pé bí kò bá sí àwọn ìpèsè tó dára nínú òfin orílẹ̀-èdè àti òmìnira fún ọlọ́pàá ìpínlẹ̀, ó lè di ohun èlò tí wọ́n fi ń ṣe inúnibíni sí àwọn alátakò òṣèlú àti láti dẹ́rù ba àwọn aráàlú. Ó ní ọlọ́pàá ìpínlẹ̀ kò gbọ́dọ̀ di ohun èlò fún ìnira olóṣèlú tàbí ọ̀nà tí àwọn aláṣẹ yóò fi máa dẹ́rù ba àwọn ènìyàn. A gbọ́dọ̀ pèsè òfin ọlọ́pàá kan tó máa ṣiṣẹ́ fún àwọn aráàlú, tó máa dáàbò bo ìjọba olómìnira tí yóò sì máa faramọ́ ìlànà òfin. Akpoti Uduaghan sọ pé yàtọ̀ sí àwọn ìpèsè inú òfin orílẹ̀-èdè, pípèsè owó tó péye ni yóò pinnu bóyá ọlọ́pàá ìpínlẹ̀ yóò ní àṣeyọrí tàbí bẹ́ẹ̀ kọ́. Ó ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ọ̀nà tó hàn gbangba tó pè fún pípèsè owó fún iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa pẹ̀lú kíkó ìròyìn ààbò jọ, bíbójútó àlàáfíà àwọn òṣìṣẹ́, pípèsè ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ àti ohun èlò ààbò òde òní fún gbogbo àwọn ìpínlẹ̀. Ó sọ pé ọ̀kan lára àwọn ohun tó ṣe pàtàkì jùlọ ní ọ̀rọ̀ ìnáwó èyí tí ìjọba àpapọ̀ gbọ́dọ̀ yanjú. Bí kò bá sí owó tó péye àti ètò ìnáwó tó pé, ọlọ́pàá ìpínlẹ̀ yóò ní ìṣòro láti mú ojúṣe tí òfin orílẹ̀-èdè fi lé wọn lọ́wọ́ ṣe. Sẹ́nítọ̀ náà tún gbóríyìn fún Ààrẹ Bola Ahmed Tinubu fún àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ti gbé láti mú ààbò orílẹ̀-èdè túbọ̀ lágbára. Ó tún gbóríyìn fún ọ̀gá ọlọ́pàá Nàìjíríà fún bí ó ṣe ń yára fèsì sí àwọn ìṣòro ààbò tó ń yọjú ní orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, bí olórí ọlọ́pàá ṣe ń fèsì ní kíákíá sí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣòro ààbò ti mú kí àwọn aráàlú tún bẹ̀rẹ̀ sí ní ìgbọ́kànlé nínú ètò ààbò Nàìjíríà. Ó fi kún pé mo ń yin ààrẹ àti ọ̀gá ọlọ́pàá tó wà lórí ipò báyìí fún bí wọ́n ṣe ń yára fèsì àti bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ tó péye lórí àwọn ọ̀rọ̀ ààbò. Irú ìhùwàsí bẹ́ẹ̀ mú kí àwọn aráàlú ní ìgbọ́kànlé sí i. Ó sì ń fi hàn pé gbogbo wa ní ìfọkànsìn láti mú kí Nàìjíríà wà ní àlàáfíà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.